ẹ̀yọ́nú tí máa tú ìdè, àwọn ẹ̀yọ́nú tí máa já ìdè. Sẹ́rí kò dìgbà tá a bá ń bẹ̀ wá pé ṣí àṣẹ yìí. Àwọn tó ń lo iṣẹ́ mi lórí péjì mi mọ̀ pé tested confirm ni. Ohun tá a fẹ́ lò lórí ẹ̀yọ́nú yìí ó pọ̀. Ó yẹ kó rìn láàrin ọjọ́ kẹta ọjọ́ kẹrin kọ́ bí 1 million. Àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣí àsọ̀rọ̀ èèyàn ní iṣẹ́ bàbá mi Edward ni. Kọ́lọ́ máa ń fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Iwájú tó kọjú sí kọ́ máa dá a ṣe ẹ̀yìn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́ láéláé. O ò ní lo iṣẹ́ yìí gbogbo àjàgà tó bá wà kọ́ ọmọ dúpẹ́ fọlọ́run kọ́lọ́ ọmọ yọ kó nú ọ̀fìn yẹn wàá dúpẹ́ gan tested confirm ni. Kí lá lọ wá a nílò epo pupa a sì gbé sàásù kaná. Ẹlòmíì tún lè máa bè mí léèrè pé bàbá ṣé ká lo kúròpọ́ọ̀tì ṣé ká lo frying pan gbogbo ohun tó bá wù ọ́ ni o lò kó sá ti gbé kaná orí ó sì gba epo yẹn báyìí. Àwọn iṣẹ́ ọmọ nàmọ leléyìí o kì í ṣe pé ẹja á lò ẹja á máa wò bóyá yóò ṣiṣẹ́ kọ́. Iṣẹ́ bàbá mi ni. Béèyàn bá fi irú iṣẹ́ yìí kalẹ̀ online màá ṣáṣẹ̀ rẹ̀. Màá bi léèrè níbo làkáǹtì tiẹ̀ wà àkáǹtì bàbá rẹ̀ tó ti ṣe kó gbé wá. Torí pé iṣẹ́ bàbá mi Edward ni. Iṣẹ́ tí ẹ bá ti lo tó lé ní 100 ọdún tó súnmọ́ 100 ọdún àkáǹtì tó bá wà béèyàn bá ti rí ó ti gbọdọ̀ pọ́n bí lẹ́lẹ̀ báyìí. Ìwọ tó bá wá ṣe àkáǹtì bàbá rẹ̀ tó bá ti bá ọ sọ fún mi. Tó bá sọṣẹ́ mi online o gbọdọ̀ júbà mi tó bá tiẹ̀ sọ ìbà Fágbénró ọmọ Òrìṣàtọ́lá tàbí kó júbà ìbà Edward Òrìṣàtọ́lá kó tó lò tó bá fẹ́ lò. Kì í ṣe wípé bóyá àbí ọkàn wa mọ̀ wípé orẹ́ fọ̀n lábàtà òbòbọ̀ ọyọ̀ bẹ́tì bẹ́ẹ̀ kọ́ o. Sórí tó bá ti gbá epo yìí kí ló kù tá wà epo ọ̀bọ̀. Àwọn iṣẹ́ tó jẹ́ confam ni. Ẹ rí i pé epo ọ̀bọ̀ yìí a ti lọ ó ti kúnná. Epo ọ̀bọ̀ akọ. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yàtọ̀ nínú epo ọ̀bọ̀ tó jẹ́ akọ àti epo ọ̀bọ̀ abo. Kí ni ìyàtọ̀ rẹ̀? Epo ọ̀bọ̀ akọ òun máa ń tì kí ó ti gbó yóò wá nípọn. Tẹ́ ẹ bá lọ bí ó ṣe pọ́n nì. Ẹ rí i pọ́ pọ́n lómúlómú. Ó fẹ́ dàbí osùn. Àwọn eléyìí jẹ́ níṣẹ́ púpọ̀ ju àwọn èyí tí ò gbóra yẹn lọ. Tẹ́ ẹ bá rí epo ọ̀bọ̀ tí ò gbóra kò ní fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin òun àti àgànó. Ó kàn jẹ́ wípé àgànó òun èṣe lúbúlúbú báyìí ni yóò sì yí lẹ́nu bẹ́ẹ̀ fẹ́ràn lọ jù bẹ́ẹ̀ lọ ó ní bí ó ṣe rí lọ́wọ́. Torí wípé ẹni tó bá ti dá oògùn mọ̀ tó dá egbò mọ̀ tó dá ewé mọ̀ tí wọ́n bá ti lè ṣàlàyé ẹ̀ yóò ti yé e pé ọ̀ntọ́kùnrin yìí sọ bẹ́ẹ̀ lórí. Ẹ̀yọ́nú yìí dá ó kálé ó kákó. Ẹ̀yọ́nú téèyàn ó lò tí ó sì dúpẹ́ ni. Ò tiẹ̀ wá róúnjẹ jẹ mọ́ tọ́lọ́run bá lọ ráyè síwọ́ ẹ̀yọ́nú yìí ó rí nǹkan jẹ. Tàbí ọ̀nà tí ẹ̀ wá dí ò nílò owó ẹ̀yọ́nú yìí kọ́ mọ́ rí nǹkan jẹ. Tested confirm ni. Àwọn ẹ̀yọ́nú tó le àwọn ẹ̀yọ́nú tó lágbára ó ní. A ó jẹ́ képo yìí ó gbá. Mo ń ṣe sùúrù képo yìí ó gbá ni o. Mo ń ṣe sùúrù képo yìí ó gbá ni o. Torí wípé tépo yẹn bá gbá tán láwàá da epo ọ̀bọ̀ yẹn sí. Àwọn iṣẹ́ tó máa ń ya wèrè gan ni. Àwọn iṣẹ́ yìí máa ń confam gan. Àwọn iṣẹ́ ọmọnọmọ ni. 1 man battalion ni. Àwọn ọṣẹ Edward ń bẹ tá ń tà ní 50,000. Ọṣẹ Ajé ń bẹ tá ń tà ní 500,000. Àwọn ọṣẹ Atúndé ń bẹ tá ń tà 50,000. Ọṣẹ Àgbà ń bẹ tá ń tà 50,000. Ọṣẹ Ìtajà ń bẹ tá ń tà 50,000. Bọ́ọ̀ bá tí ìrówó ṣiṣẹ́ ńlá lọ́dọ̀ Fágbénró. Ìwọ kan ra ọ̀kan lára àwọn ọṣẹ tá ń tà lọ́wọ́ ní 50,000. Lára ọṣẹ tá ń tà lọ́wọ́ ni ọṣẹ tí mo sọ lórúkọ bàbá mi. Àwọn èèyàn tó ti rà thousands ló ti rà. Àwọn tó rà ló ti lè ròyìn. Àwọn ọṣẹ tí máa ń wú ogun lẹ̀ tìdítìdí. Àwọn ọṣẹ tí máa ń ṣí ogun lẹ̀ tìdítìdí. Àwọn ogun tí máa ń ṣẹ́gun. Tó bá tó ọ̀n lálàkàlà ò tí wàá rówó ṣiṣẹ́ láwọn tí ẹ ra àwọn yóò náà kọ́ máa lò ná. Ó kọ́kọ́ rí pé ó máa jẹun ná. Àwọn ọṣẹ Aṣínà ń bẹ ọ̀nà dí. Ìwọ rà. Àwọn ọṣẹ Atúndé ń bẹ ìwọ náà rà.
àwọn ọṣẹ ìtajà wọn ti ń tajà gbogbo ọ̀nà ló ti ó tajà ọjà yẹn ò lọ mọ́ ọjà dàbí ni pé wọ́n ti wá wò pé kí ló ń ta gan. tó bá lọ ọṣẹ ìtajà mi tó ń lò ó máa wẹ̀ lọ ṣọ́ọ̀bù láàárọ̀ ó sì máa dúpẹ́ fọ́lọ́run 50,000 làwọn yún. ọṣẹ pé èmi náà fẹ́ gbéra tán àwọn ọṣẹ 500 òun lọ ṣe ajé àwọn ọṣẹ 1 million bẹ́ẹ̀ 2 million 3 million lókè báwọn bọ́ bá ti fẹ́ là sí ni o bá ti fẹ́ jẹ́yàn sí ni o àwọn tó ń bá mi rajà mi wọn ò kábàámọ̀ wọ́n ń ra wọ́n ń dúpẹ́ fọ́lọ́run. ẹ rí i pé kò yìí ti gbá á wà á da èpo ọ̀bọ̀ yìí sí á da èpo ọ̀bọ̀ ṣe rí i pé èpo ọ̀bọ̀ ni á da èpo ọ̀bọ̀ yẹn sí ògùn mọ̀ ti dé ṣe rí ògùn yìí ò nílò kọ́ mọ́ dúpẹ́ ọlọ́run àwọn tó ti lò ló lè ròyìn ṣe rí táwa bá tún ròyìn púpọ̀ yóò ní ṣèbí ń tajà ni wọ́n ní kí lẹ fẹ́ kọ́ sọ ṣùgbọ́n àwọn tó ti lò tipẹ́tipẹ́ tán ti lò tán ti ríṣẹ́ pé ó kọ̀ǹfàmù iṣẹ́ ni àwọn ló lè ròyìn. ògùn ti dé o àwọn àkànṣe iṣẹ́ ń bẹ téèyàn fi jéèyàn láyé tí ò ní nǹkan èèyàn nú tí ò sì ní pa ọ̀la rẹ̀ lára àwọn iṣẹ́ tó máa lò tó máa róúnjẹ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn iṣẹ́ tó máa lò káàánú ọmọ ṣẹlẹ̀ àwọn iṣẹ́ tó máa lò tí nǹkan máa dáa fún ọ tó ò ní dààmú o tó jẹun tó ò ní rí ìnira o tó jẹun tọ́nà ọmọ ṣí fún ọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ bágbára rẹ̀ bá ṣe mọ àwọn iṣẹ́ tá à ń ṣe fọ́ba ìlú ń bẹ tá à ń ṣe fáwọn àwọn gómìnà àwọn olóṣèlú ńláńlá téèyàn fi ń rípò ipò òṣèlú ló tó ń súnmọ́ yìí tẹ̀lé mímọ́ wípé báwọn tó wà lọ́nláì ni bá a ṣe wà lọ́nláì wọn táyẹn ń wá dọ̀wà táyé wọ́n sì ń dà tí wọ́n sì ń rí àánú ọlọ́run online ni ìwọ dúró sí ni òjá èrè kò lójú kan bó ṣe jẹ́ online àwọn tí ń wá dọ̀wọ́ kábàámọ̀ tó bá jẹ́ pé àwọn tí ń wá dọ̀wọ́ kábàámọ̀ ni tí wọ́n wà mọ́ látọdún tá a ti wà ní online níbi kọ́mẹ́ǹtì lẹ́tì máa rí pé irọ́ lẹ́nu yìí ń pa àbí ṣé kọ́mẹ́ǹtì ṣe ẹ̀dìtì ni kò ṣe ẹ̀dìtì ogun lẹ́wọ̀ yẹn ó ṣiṣẹ́ ìyọnu púpọ̀ jù ó tiẹ̀ ṣiṣẹ́ bọ́nà bá dí tó tiẹ̀ wá rò wípé bó ló ṣe wá ṣe báyìí ṣe rí i pé ó ti gbá a máa wá bù sínú ọṣẹ báyìí a máa bù sínú ọṣẹ báyìí a máa bù sínú ọṣẹ báyìí iṣẹ́ bàbá mi ni kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá mi ọ̀nà tiẹ̀ wá dímọ̀ wọ ẹ rí i pé àwọn iṣẹ́ tá à ń filẹ̀ lórí péjì yìí àwọn iṣẹ́ kéékèèké tí ó rọ̀ yín lọ́rùn láti ṣe fúnra ara yín àwọn iṣẹ́ tá à ń filẹ̀ nù yẹtẹ pé òṣàwọn òṣòlẹ̀ tó ya wèrè o àwọn òṣòlẹ̀ ń bẹ òṣòlẹ̀ 700 1 million 2 million 3 million ń bẹ àwọn òṣòlẹ̀ tó máa lò tó máa ráyè padà àwọn òṣòlẹ̀ tó máa lò tínú rẹ̀ ó máa dùn àwọn òṣòlẹ̀ tó máa lò tọ́nà rẹ̀ ó sì máa ṣí àwọn òṣòlẹ̀ tó máa lò tí nǹkan ó sì máa dá sí fún ọ wọ́n ń bẹ lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí ká fún gbogbo bàbá ìrànlọ́mọ̀ fẹ́ dì bò láṣẹ wá ṣe báyìí òun ló tún já gbé àwọn eléyìí wá pé ká fún lúkálùkù ìwọ tó ń bẹ Nàìjíríà ni tó bá sì ní àǹfààní náà níwọ tó ń bẹ lókè òkun o lè ṣe fúnra ẹ̀ àní kó sáà ti máa dá fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káwa náà kú pé ó sì bí àwọn ọmọ Yíbò àwọn ọmọ Yíbò wọn èrí nǹkan ní rí ẹbọ àwa Yorùbá ni wọ́n ti fọ̀mátì ọpọlọ wa gbogbo ẹlẹ́bọ lọ́dọ̀ wa wọ́n bá ti lẹ́nìkan tí ń ṣe oògùn wọn lé ní yọ wọ náà ni ẹni tí ìbá sóògùn kó jáde kó fìwé mímọ́ Ọlọ́run tó bá gbàgbọ́ nù rẹ̀ búra pé òun ò sóògùn rí àbóògùn kọ́ ló gbé òun débi tóun dé yìí ìwọ tó ò tí ì jẹ́ nǹkan kan wọ́n máa sọ fún pé ọmọ sóògùn wọ́n tán ni wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni nítorí pé àkùkọ gàgàrà ni wọn ò fẹ́ kí ẹgbẹ́ wọn ò fẹ́ rárá àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn ò fẹ́ kó tó àwọn wọ́n máa sọ fún wọn pípa náà máa ń lògùn dúdú wọ́n ní ẹbọ ni ayé rẹ̀ ò sì kúrò lójú kan wọ́n sì máa sọ fún wọn pé wọ́n tẹ ẹbọ ni o àbí wọ́n máa ní ẹbọ ni gbogbo nǹkan kọ́ lẹ́bọ síbí yẹn ti gbóná ló jẹ́ máa fi aṣọ gbé o lọ́dọ̀ ẹlòmíì tó lè máa bí léèrè bàbá aṣọ tẹ́ ẹ fi gbé yẹn kí ni ìtumọ̀ ẹ̀
ẹlẹ́bí lè máa ní aṣọ tẹ́ fi gbé yín kí ni ìtumọ̀ ẹ̀ ó ti gbóná ni o òun ló jẹ́ ká máa faṣọ mú síbí yẹn. Ògùn yìí mà ti dé tested confirm ni ògùn ti dé o èèyàn ò nílò kọ́ mọ́ rí nǹkan sínú ayé tó tiẹ̀ kọ́kọ́ máa ríṣẹ́ múra lé fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ ó kọ́kọ́ ṣe pàtàkì ná tí mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ nù tó o bá ti ríṣẹ́ múra lé bá ń gbé léyìí sọ̀kalẹ̀ kárí lónìí. Ògùn ti dé o ọ̀nà dí ni ọ̀nà ṣe gbá ni ọ̀nà ṣàwó ni ìwọ ọmọ ẹ̀wẹ́ ọ̀kàrà máa bọ́ṣẹ́ ìwé lásán kò jù báwọn lọ. Nọ́mbà tẹ́ pè mí sí fáwọn àkànṣe iṣẹ́ àbí wọn náà tẹ̀ fẹ́ rà lára àwọn ṣẹ́ tá à ń rà ọ̀fẹ́ tọ̀ wò ọ̀fẹ́ gbọ́ṣẹ́ ṣẹ́ tá à ń tà wò pè mí sórí nọ́mbà mi yìí 080 30 45 63 83 080 30 45 63 83 nọ́mbà tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ òun náà ni WhatsApp nọ́mbà mi ẹ bá pè mí lórí nọ́mbà kan tí mi ò gbé ẹ pè mí lórí WhatsApp mi torí pé kọ́ọ̀lù pọ̀ tó bá dẹ̀ wà urgent ẹ pè mí tí mi ò gbé ẹ máa bọ̀ wá lù Ìlọrin anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹ̀yin kàn sáà gbọ́kadà ẹ lẹ́yìn lọ sí ilé epo Ibrolac lágbọ́ọba tẹ́ bá ti délé epo yìí ẹ bèrè junction Olú guest house bí òpónà méjì ni tó bá jẹ́ pé Sùúrùlérè lẹ gbà wọlé òpónà méjì ó kù òpónà méjì sí ilé epo Ibrolac lẹ́ẹ̀kan junction Olú guest house tó bá jẹ́ pàdé ta lẹ gbà wọlé ẹ kọjá ilé epo yẹn ní òpónà méjì lọ́wọ́ ọ̀tún yín ìwé tó bá jẹ́ pé Sùúrùlérè lẹ gbà wọlé kẹ́ tó délé epo yẹn ó kù òpónà méjì lọ́wọ́ àlàáfíà yín lẹ́ẹ̀kan junction Olú guest house ẹ tẹ̀ ti rí signboard mi bí junction Olú guest house yẹn signboard Òrìṣàtọ́lá Ìfágbéró Herbal Medicine Limited àǹfààní bẹ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Ìfágbéró Herbal Medicine Limited tẹ́ bá ti dé junction Olú guest house yẹn ẹ rí fọgànáísà kan bẹ̀ Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ béèrè ilé Ìfágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé ọmọ apẹkẹpẹkẹ òjò ń papáànù àní dààmú eléyìí ẹ máa wẹ̀ láàárọ̀ ẹ lè wẹ̀ láàárọ̀ ẹ lè wẹ̀ lálẹ́ ṣùgbọ́n epo rẹ̀ tá a yọ yìí tá a gbá yìí ẹ wàá yọ epo yẹn síbì kan ẹ yọ epo yìí síbì kan òun lẹ́ẹ̀ máa fi para láàárọ̀ lọ bí iṣẹ́ àní dààmú o ọkàn wọ́n balẹ̀ o àárí ṣe àárí náà o àárí lò o àní dẹni àná o ó ti ń rí náà kò rí náà mọ́ kò ní jẹ́ tiwa ọ̀nà máa ṣe fún wa o epo yìí lẹ́ẹ̀ máa fi para láàárọ̀ ẹ yọ epo yẹn síbì kan tó bá tutù ẹ máa fi para láàárọ̀ ẹ lè wẹ̀ ọṣẹ yìí láàárọ̀ ẹ lè wẹ̀ lálẹ́ kò sígbà tẹ̀wẹ̀ ẹ rí i pé ọ̀nà máa ṣí gbogbo ìdíwọ́ máa kú lára ẹ máa rí nǹkan ṣe ọkàn wọ́n balẹ̀ o ire gbàǹgbà.